kí dókítà jáde kí wọ́n bẹ gbogbo mùsùlùmí ayé kí wọ́n bẹ àwọn ìlú Ìlọrin pé ọ̀rọ̀ táwọn sọ àwọn òmìnì ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ wọn òmìnì ẹ̀ àmọ́ tí wọn ò bá ṣe léyìí tá a wí a jẹ́ wípé dókítà fúnra ara wọn mìnì ẹ̀ nu tọ̀ ẹni tó bá wá mìnì nǹkan ó ní evidence lórí ẹ̀ nu tá a bá wá ṣègbè. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim allahumma salli ala sayyidina muhammad wa ala ali sayyidina muhammad kama sallaita ala sayyidina ibrahim wa ala ali sayyidina ibrahim وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo ojú tí ń wò mí jákèjádò gbogbo àgbáńláyé nílẹ̀ Lárúbáwá ní ìlú àwọn òyìnbó ní ilẹ̀ aláwọ̀ dúdú ní tẹwádé ogun tí wọ́n ń pè ní ilẹ̀ Nàìjíríà níbí tí ń jẹ́ gbogbo ẹ̀dá tí ń gbọ́ èdè mi. Mo kíra wa wípé a kú dédé àsìkò tá a wà yìí máa kí gbogbo tí ń jẹ́ mùsùlùmí ayé pẹ̀lú gbólóhùn tá a máa kíra wájọ́ gbìn dàlkìyàmà ní kíkí tí fi ń lọ́lá jù nínú kíkí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìjáde mi ní dédé àsìkò tá a wà yìí kìí ṣe nǹkan tí yóò pẹ́ rárá. Gbogbo ẹni tí Ọlọ́run bá fún ní àǹfààní àti bá mi share fídíò yìí ẹ dákun ẹ bá mi share rẹ̀ nítorí ìdí pàtàkì kan. Mo ń direct fídíò mi sí Dr. Sharafuddeen Gbadebo tí wọ́n jẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ ọ̀rọ̀ nípa pé òòṣà ń bẹ nílọrin lẹ́nujọ́ mẹ́ta yìí. Ó jẹ́ ìjọnilójú fún mi wípé àwọn kan jáde tí wọ́n láwọn ń gáìdì Dr. Sharaf ìmọ̀ gáìdì wọn yẹn pé ẹ̀rá burú tí wọ́n ṣe hùn ó dàbí wípé kíní yẹn kò ṣàtúnṣe ń ba nǹkan jẹ́ ni látara wípé jẹ́ kí wọ́n mọ̀ pé tí àwọn ṣe hùn nǹkan tí kò dáa ni nǹkan tí ò dáa ni àìwá jẹ́ kí wọ́n mọ̀ yẹn bóyá kò jẹ́ káwọn náà rí rò láti jẹ́ pé àwọn ó jáde láti bẹ gbogbo tí ń jẹ́ gbogbo mùsùlùmí ayé wípé kí wọ́n má bínú torí pé Ìlọrin kìí ṣèlú ọmọ Ìlọrin nìkan ìlú gbogbo mùsùlùmí ayé ni tí gbogbo ayé máa fi ṣe fáàrí wípé àwọn nílùú kan tí ẹbọ ò wọbẹ̀ tó òòṣà ò wọbẹ̀ tí orò ò wọbẹ̀ gbogbo mùsùlùmí ayé ní máa ń fi Ìlọrin proud. So kò jẹ́ kí ìmọ̀ sọ wípé ẹ̀rá burú nínú tí Dr. Sharaf ṣeun kò jẹ́ kí dókítà ó rí bíi pé àwọn ṣe tí ò dáa íńtẹ́ẹ̀sì ń ṣe fún wọn ní àbòsí ni wọ́n ń perú ẹ̀ léyìí tó já sí wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí láàrin ìlú Ìlọrin sí gbogbo mùsùlùmí ayé torí wípé nínú ìlú tí gbogbo mùsùlùmí ayé ń rí fi yan gàn òun ní Ìlọrin wà. Tá bá rọmọ Ìlọrin kan tí ń dunnú wípé Ọlọ́run kẹ́ àwọn ní Ìlọrin nìkan kọ́ Ọlọ́run fi ìlú Ìlọrin ọmọ Ìlọrin nìkan kọ́ Ọlọ́run fi Ìlọrin kẹ́ o Ọlọ́run fi kẹ́ gbogbo mùsùlùmí ni. So nǹkan tó wá jẹ́ property gbogbo mùsùlùmí òun ni Dr. Sharaf ti lọ lè kọwọ́ bọ̀. So kò sóore ń bi tí wọ́n sọ fún gbogbo mùsùlùmí ayé ẹ jẹ́ ká gbàgbé pé ọ̀rọ̀ ó sì Ìlọrin ò sí Ìlọrin ṣùgbọ́n Ìlọrin tí wọ́n dárúkọ òun ló jẹ́ kó dàbí pé àwọn ọmọ Ìlọrin ní bínú ní dùn. Láì ní fa ọ̀rọ̀ gùn ọ̀rọ̀ tí dókítà sọ yẹn mo rọ̀ wọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ ògo Ìlọrin tí mo wá jẹ́ fún wọn. Ògo Ìlọrin ní kí n jẹ́ kí dókítà ó mọ̀ wípé ní tí wọ́n sọ òun kò sẹ́ni tí ò lè sọ tí ò lè ṣe àṣìṣe kò sì sẹ́ni tí ò lè ṣe ọ̀rọ̀ sọ ó ti gbogbo àkíyèsí màsúùm àwọn ànábì Ọlọ́run nìkan lọ́lọ́run bùn nírú ẹ̀bùn bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ sì wí kí wọ́n mọ̀ sì ṣe kí wọ́n mọ̀ sì rìn àwọn lọ́lọ́run bùn bẹ́ẹ̀ tá bá ti wá rẹ́ẹ̀dá kan tó sì sọ àbó sì ṣe èyí tí fi ń dáa jù náà ni wípé kó ṣàtúnṣe ẹni tó sì sọ lé lórí àbí kó ṣàtúnṣe ẹni tó sì ṣe lé lórí. Àwa náà sọ pé dandan Dr. Sharafuddeen Gbadebo wọ́n determine tí wọ́n wí àmọ́ for the purpose of the future fún fàání ọjọ́ iwájú a fẹ́ kí ọ̀rọ̀ yìí kó máa wá lọ bẹ́ẹ̀ lọ gbére kó wá di tí àwọn ẹlẹ́sìn míì tí wọ́n padà máa fi tako Islam. Ìlọrin nìkan kọ́ mùsùlùmí ayé lè jáde lónìí kó sọ wípé ní Nàìjíríà o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìlú kan bẹ tá a rí protect tí nǹkan tẹ́bọ̀ ò wọ́bẹ̀. So tó bá ti wá di pé mùsùlùmí gangan fúnra rẹ̀ ló wá sọ wípé ẹbọ ń bẹ
so tá a bá àwọn kan máa ń sọ wípé bò wọ́ bẹ̀ wọ́n lè máa mú ọ̀rọ̀ wọn yẹn wá gẹ́gẹ́ bí evidence lọ́jọ́ iwájú tí wọ́n á sọ fún wọn pé bẹ́ẹ̀ mùsùlùmí lẹ rí ibìkan protect tẹ́bọ̀ wọ́ bẹ̀ ni ṣé bára yín kan ló lẹ́bọ̀ wọ́ bẹ̀ yìí so kí dókítà jáde kí wọ́n bẹ gbogbo mùsùlùmí ayé kí wọ́n bẹ àwọn ìlú Ìlọrin wípé ọ̀rọ̀ táwọn sọ àwọn òmìnì ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ wọn òmìnì ẹ̀ àmọ́ tí wọn ò bá ṣe eléyìí tá a wí a jẹ́ wípé dókítà fúnra ara wọn mìnì ẹ̀nu tọ̀ ẹni tó bá wá mìnì nǹkan ó ní evidence lórí ẹ̀nu tá a bá wá ṣègbésẹ̀ lórí wọn tá a gbé wọn lọlé ẹjọ́ tọ̀ ní tí wọ́n bá wá bá bọ̀ ńbẹ̀ tí wọ́n bá rí ńbẹ̀ so àwọn náà mọ̀mọ̀ wípé n táwọn mìíràn àwọn gbọ́dọ̀ ní evidence lé lórí wọ́n gbọ́dọ̀ ní evidence lé lórí àmọ́ tí wọ́n bá ní evidence lérí tí wọ́n sọ irú ọ̀rọ̀ nìbáwọn tí wọ́n bá ní evidence lórí ẹ̀ kò bá dáa kí wọ́n ó tètè ṣàtúnṣe rẹ̀ torí pé Ògo Ìlọrin máa ṣe ìgbésẹ̀ lórí wọn láìpẹ́ yìí à ń ṣe eléyìí nítorí àwọn èèyàn tí wọ́n máa sọ wípé wàhálà àwọn Ògo Ìlọrin pọ̀ ṣé bóyá kí wọ́n sọ fún dókítà ni kí wọ́n bá wọn sọ̀rọ̀ kí wọ́n jọ sọ láàrin ara wọn ìdínú tá a fi jáde tí dókítà bá rà tún ṣeṣe lórí ọ̀rọ̀ wàláhì sùmọ́bìlá ìlàdín kò ní síjà láàrin wa kò sì sẹ́ni tí ó bá wa dá sí a jẹ́ pé ọ̀rọ̀ ikhwanu so ti yé báwọn tí wọ́n bá ti wá dóńdó wípé àwọn mìíní ẹ̀ a jẹ́ pé àwọn náà mú wa gẹ́gẹ́ bí ikhwa àwọn so ti yé a jẹ́ wípé àwọn gẹ́gẹ́ fúnra ara wọn ní tí wọ́n fẹ́ gbà lérí ọ̀rọ̀ Ìlọrin nù ibi tá a ti mọ̀ nù ìjẹ́ wọ́n mìíní ẹ̀ àbí wọn ò mìíní ẹ̀ àwọn ìkẹ́dẹ̀ ń jáde lérí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wípé ní ṣé dókítà ló sọ ni ṣé dókítà ló sọ ni tí ọ̀rọ̀ bá dé kóòtù wọn ò mọ̀ wípé ilé ẹjọ́ mọ̀ sọ bóyá dókítà sọ̀rọ̀ àbí wọn sọ̀rọ̀ torí pé dókítà gangan fúnra ara wọn ní tí wọ́n rán wọn létí míì nínú ọ̀rọ̀ ẹni kí wọ́n ka ọ̀sà mẹ́ta tí ń bẹ ńlọrin ẹtún wá ní ó kú ẹni tó bá sọ fún yẹn pé nǹkan kú ẹni òun náà ó sọ̀rọ̀ náà ni àmọ́ nídìí eléyìí tẹ èmi kọ́ ní ilé ẹjọ́ Ògo Ìlọrin sì kọ́ ní ilé ẹjọ́ lábẹ́ àṣẹ president wa Alhaji wa Murtado Àtìó Bàbá Bariga wọ́n ní kí n sọ lórúkọ gbogbo tí ń jẹ́ Ìlọrin láti rí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin Sheikh Alimi Sheikh wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim a fún dókítà ní táìmù díẹ̀ kí wọ́n fi ṣàtúnṣe lórí ọ̀rọ̀ ni tí wọ́n bá ṣàtúnṣe lórí ẹ̀ èmi kọ́ ní jíṣẹ́ o èmi kọ́ ní sọ̀rọ̀ o ìlú Ìlọrin ní sọ̀rọ̀ ìsìláàmù generally ní sọ̀rọ̀ wípé property àwọn nílùú Ìlọrin kí wọ́n sì máa tàpò sí aṣọ àlà wa ẹ dákun gbogbo ẹni tí ó bá wo fídíò mi yìí tó bá jẹ́ pé alátúnṣe èèyàn ni Ọlọ́run sì bùn wọn ní làákàyè tí wọ́n sì jẹ́ni tí máa fẹ́ kí settlement ó wà lérí nǹkan bá mi share fídíò yìí kó má di wípé wọn ó láwọn ò rí táwọn ò bá rí ẹni tí ó fi hàn wọn ẹjẹ́ orí pẹ̀lú share ẹ jẹ́ ká share rẹ̀ nídìí eléyìí a máa fàsìkò yìí dágbére fúnra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.